A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ àná Dókítà Goodluck Jonathan yóò wà lára àwọn tí wọ́n fẹ́ kojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò ààrẹ ọdún 2027 gẹ́gẹ́ bí ọ̀rẹ́minú rẹ̀ olóṣèlú ará ìpínlẹ̀ Bayelsa kan ṣe fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn lánàá. Ọ̀rẹ́minú tí òun náà jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sọ fún akọ̀ròyìn wípé ìgbésẹ̀ wọn àti mú kí ààrẹ àná yìí díje ti rìn jìnnà, ṣùgbọ́n ó ti gbà báyìí. Ààrẹ àná fẹ́ díje láti lè bá orílẹ̀-èdè wá ojútùú sí ìṣòro ìṣẹ́ tó ń fojoojúmọ́ peléke sí i àti ìyà tí ó ti wọ ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè lẹ́wù. Orísun ìròyìn yìí ní ìṣàkànṣe àti mú kí Jonathan bá wọn ṣe àtúnṣe orílẹ̀-èdè mú kí ó ṣeé ṣe láti ọ̀dọ̀ àwọn adarí àti àgbààgbà lórílẹ̀-èdè tí wọ́n ní ìgbàgbọ́ nínú ààrẹ àná pẹ̀lú iṣẹ́ ribiribi tí ó ṣe sórílẹ̀-èdè láàrin ọdún 6 tí ó fi ṣèjọba. Ó tẹnumọ́ wípé àwọn kan wà tí wọ́n ní ìgbàgbọ́ nínú Jonathan láti ṣe sáà kan ṣoṣo ọlọ́dún 4 kí àǹfààní lè wà fún ará ẹkùn àríwá láti gba agbára padà ní 2031 kí wọ́n sì wà níbẹ̀ fún ọdún 6. Orísun ìròyìn yìí fi kún wípé Jonathan ti ní ìpàdé pẹ̀lú adarí ológun àná General Ibrahim Babangida ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé olókè rẹ̀ ní Minna, ìpínlẹ̀ Niger, láti fi èròǹgbà rẹ̀ àti díje fún sáà kan tó létí. Bí ó tilẹ̀ jẹ́ wípé orísun yìí kò ṣe àfihàn èsì IBB, ṣùgbọ́n ó fi ìrètí rẹ̀ hàn wípé àwọn ará ẹkùn àríwá ti gbọ́ àlàyé wọn yéké. Jonathan ti wà ní ẹkùn gúúsù báyìí níbi tí ó ti ń ní ìpàdé pẹ̀lú ojúlówó àwọn tí ọ̀rọ̀ kàn fún àtìlẹ́yìn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Aya ààrẹ Olúrẹ̀mí Tinubu ti ró àwọn obìnrin ìpínlẹ̀ Anambra lágbára pẹ̀lú owó àyáàsan recapitalization grants àti àwọn àtìlẹ́yìn mìíràn fún okòòwò àti ọrọ̀ ajé wọn. Ètò ìrónilágbára fún àwọn obìnrin àti àgbékalẹ̀ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà (50,000 ẹnìkọ̀ọ̀kan wáyé lábẹ́ ètò Renewed Hope tí obìnrin àkọ́kọ́ pẹ̀lú àjọṣepọ̀ Toni Foundation jọ gbé kalẹ̀. Ó jẹ́ ètò tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún 500 obìnrin láti ọ̀kọ̀ọ̀kan ìpínlẹ̀ 36 tí ó wà lórílẹ̀-èdè títí kan ìlú Àbújá. Aya gómìnà ìpínlẹ̀ Anambra tí ó yọ̀ǹda owó ìrónilágbára yìí fún àwọn obìnrin ní Lighthouse ìlú Awka ní ìgbésẹ̀ yìí jẹ́rìí sí àfojúsùn aya ààrẹ láti ró àwọn obìnrin lágbára nínú okòòwò àti ìfọ̀kànbalẹ̀ oúnjẹ (food security). Aya Soludo tí ó ṣaṣojú aya ààrẹ ka ọ̀rọ̀ rẹ̀ síta fún àwọn obìnrin wọ̀nyí bí ó ti ṣàlàyé wípé èyí ṣe àfihàn wípé ìjọba mọ rírì ipa àwọn obìnrin lórílẹ̀-èdè. Ìrónilágbára yìí yóò fún wọn ní àǹfààní àti dá sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Nonye Soludo ní láti fi ọwọ́ kún iṣẹ́ aya ààrẹ ni òun náà fi yan 500 obìnrin mìíràn fún ìrónilágbára tí àpapọ̀ wọn fi jẹ́ 1,000. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Benue Ayacinta Leah ti ṣíde ẹ̀rọ pàjáwìrì lórí ààbò Benue Electronic Emergency Management System (BEMS) láti fi gbógun ti ààbò ní ìpínlẹ̀ níbi ìṣísọ́lójú iṣẹ́ àkànṣe yìí ní ìlú Makurdi ní Leah ti ní ìpínlẹ̀ kówó lé iṣẹ́ àkànṣe yìí látàrí ìṣòro ààbò gbogbo ìgbà tó ti ń wáyé láti ọdún díẹ̀ sẹ́yìn. Bí ó ti fi dá aráàlú lójú wípé ìṣèjọba ní àfojúsùn láti gbógun ti ìṣòro yìí nípasẹ̀ ẹ̀rọ ìgbàlódé. Ó fi kún wípé èyí wà lára ìgbésẹ̀ oníkókó 7 7-point agenda fún ìjọba rẹ̀ gùnlé pàápàá jùlọ ní abala àti dáàbò bo ẹ̀mí àti dúkìá. Àlẹ́ àti akọ̀wé ìjọba ìpínlẹ̀ ṣaṣojú SSG Ìyáàfin Deborah Habba rọ àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n fi gbogbo ara tẹ́wọ́ gba ìgbésẹ̀ yìí láti lè mú àlékún bá ìpè pàjáwìrì àti ìṣèjọba. Adarí ilé-iṣẹ́ ìmọ̀
ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé BDIC Ọ̀gbẹ́ni Tawàsẹ̀gbàndé gbóríyìn fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì fún bí wọ́n ṣe tẹ́wọ́ gba ìmọ̀ ẹ̀rọ yìí. Permanent Secretary fún Ministry tó ń ṣàmójútó ìgbáyégbádùn àti ìṣẹ̀lẹ̀ aburú Dr. James Lorapụ náà ṣe àpèjúwe BIMS ní àṣeyọrí ńlá tí ó fi ìpínlẹ̀ Benue sí ipò aṣíwájú lórí ìmọ̀ ẹ̀rọ sí èsì pàjáwìrì lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Ẹ̀ka iléeṣẹ́ ológun ojú òfurufú Joint Task Force Operation Fansanyama OPFY ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí lẹ́yìn tí wọ́n yin àdó olóró láti òkè sí àwọn adàlúrú tí wọ́n kóra jọ ní orí òkè Àsólà ní wọ́ọ̀dù Nyankuzo ìjọba ìbílẹ̀ Safe ìpínlẹ̀ Zamfara láti ṣe ayẹyẹ ìgbéyàwó. Iléeṣẹ́ ológun Nàìjíríà ní àdó olóró yìí wáyé látàrí ìtanilólobó tó ṣeé fọkàn tẹ̀ tí wọ́n fi dọdẹ ìpéjọpọ̀ ọ̀pọ̀ àwọn adàlúrú láti agbègbè Faskan àti Kankara ní ìpínlẹ̀ Katsina àti àwọn ibòmíràn ní ìpínlẹ̀ Zamfara. Ìgbésẹ̀ àwọn ológun yìí yọrí sí ìṣekúpa ọ̀pọ̀ adàlúrú tí ọ̀pọ̀ wọn fi ara pa. Àwọn tí wọ́n fi ara pa ni a gbọ́ wípé àwọn akẹgbẹ́ wọn tètè kó lọ abúlé Nyankuzo fún ìtọ́jú. Nínú àtẹ̀jáde alukoro OPFY David Adewusi ni wọ́n ti ní níbi ìkọlù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣekú pa adàlúrú tí kò dín ní 30. Wọ́n ní àwọn ará abúlé yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ọṣẹ́ ṣe ń ṣojú ni àdó olóró ṣe àwọn adàlúrú. Láfikún, adàlúrú 4 tí wọ́n jọ fi ọwọ́ sowọ́pọ̀ láti abúlé Kushinkago ní ìjọba ìbílẹ̀ Safe ni wọ́n fi ara pa yánnayànna. Bí OPFY ṣe fi dá aráàlú lójú wípé ìpínlẹ̀ Zamfara àti ẹkùn ìwọ̀ oòrùn àríwá yóò túbọ̀ máa wà ní àlàáfíà àti ààbò lọ́wọ́ àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Fuji King Wasiu Ayinde Marshal Kwam ní àjọ alámòjútó pápákọ̀ Nigeria Civil Aviation Authority NCAA ti ṣe ìdáwọ́kọ̀ fún láti má ní àǹfààní àti wọ ọkọ̀ òfurufú títí di ìgbà tí ìwádìí á fi parí, gẹ́gẹ́ bí orísun ìròyìn láti NCAA ṣe jábọ̀ fún akọ̀ròyìn. Orísun yìí ní láìpẹ́ NCAA yóò fi àtẹ̀jíṣẹ́ léde títí ọ̀la Ọjọ́bọ̀. Àkọọ́lẹ̀ orúkọ Kwam túmọ̀ sí wípé orúkọ rẹ̀ wọ blacklist tí kò ní fún un láǹfààní àti lè wọ ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà lákòókò yìí. Ṣíwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ lórí awuyewuye tí Kwam dá sílẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ní pápákọ̀ òfurufú ìlú Àbújá. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Kwam tàpá sí òfin ọkọ̀ òfurufú pẹ̀lú bí ó ṣe yarí àti gbé ọtí líle wọ inú ọkọ̀ òfurufú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ìjàmbá ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí ó wáyé ní ilẹ̀ Ghana ni a gbọ́ wípé ó ṣekú pa gbogbo àwọn 8 tí wọ́n wà nínú ọkọ̀, níbi tí a ti rí mínísítà ìjọba 2. Àwọn wọ̀nyí ni mínísítà agbèfọ́ba Defence Minister Edward Buhama àti mínísítà agbègbè Ibrahim Mohammed. Ìròyìn jábọ̀ wípé olórí òṣìṣẹ́ fún ààrẹ ilẹ̀ Ghana John Mahama sọ nínú àtẹ̀jáde àná wípé ìjàmbá yìí wáyé ní ẹkùn gúúsù Ashanti lórílẹ̀-èdè. Bí ààrẹ àti ìjọba ṣe fi ìbánikẹ́dùn àti ìṣọ̀kan wọn hàn sí ẹbí àwọn òṣìṣẹ́ ìjọba àti ológun tí wọ́n kú sẹ́nu iṣẹ́. Ṣíwájú àkókò yìí ni iléeṣẹ́ ológun Ghana jábọ̀ wípé ọkọ̀ ológun kan ti yẹ̀bá kúrò lórí ìlà ní kété tí ó gbéra láti Accra. Láàárín aago 10 òwúrọ̀, ọkọ̀ yìí ń lọ sí Obuasi, ìlú kan ní ìwọ̀ oòrùn àríwá Accra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Arábìnrin ẹni ọdún 37 kan Àkànjí Kòfóróọlá ni wọ́n ti gbé lọ iwájú ilé-ẹjọ́ Chief Magistrate ní ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn wípé ó fi ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀ ṣe àfihàn
àwòrán tí kò lẹ́tọ̀ọ́ obscene content tako òṣèrébìnrin ilẹ̀ nàìjíríà àti oníṣòwò Lizzy Anjorin. Kòfórọ́ọ̀lá ni wọ́n mú wá síwájú adájọ́ májísírèètì Wahab Balogun láti ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá oníkan ìpínlẹ̀ Èkó. Ẹ̀sùn oníkókó mẹ́ta tí ó dá lórí ìlẹ̀dí àpòpọ̀, gbígbé ìròyìn òfegèé àti ìbanilórúkọjẹ́ ni wọ́n fi kàn án. Abánirojọ́ Haruna Ibrahim sọ fún ilé-ẹjọ́ wípé olùjẹ́jọ́ pẹ̀lú àwọn yòókù rẹ̀ tí wọ́n ti na pápá bora ti ṣe ẹ̀ṣẹ̀ yìí láti ọdún 2023. Lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ sí i létí ni olùjẹ́jọ́ bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Èyí ló mú abánirojọ́ rọ ilé-ẹjọ́ kí wọ́n fi sí àhámọ́ títí ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn, ṣùgbọ́n agbẹjọ́rò rẹ̀ bẹ̀bẹ̀ wípé kí wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ nítorí ẹ̀sùn rẹ̀ jẹ́ èyí tí ó ṣeé gba ìyọ̀ǹda bailable charges. Lẹ́yìn gbogbo atótónu lọ́tùn-ún-lósì ni adájọ́ májísírèètì ní kí wọ́n gba ìyọ̀ǹda rẹ̀ pẹ̀lú $100,000 $100,000 pẹ̀lú onídùúró méjì kí wọ́n tó sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 21 oṣù kẹjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.